ọ̀dájú paraku mà lobìnrin yìí ó dẹ̀ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tọ́ ọkọ rẹ̀ wá láti orílẹ̀-èdè Europe wá sórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n máa dé pápákọ̀ òfurufú Muritala International Airport tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó ó sì mú ìwé ìrìnnà rẹ̀ ó sì fa àyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ẹ wo ìwà ọ̀dájú gbà paraku báyìí náà ni arábìnrin yìí wò, ṣùgbọ́n ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà á ní ẹ̀gà náà ló ń wí wótò wòro òun náà káàkiri. Àwọn àjọ tó ń rí sí ìṣílọsíbọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ sókè kun àbí wá sórílẹ̀‐èdè wa Nàìjíríà yún Nigeria Immigration Service òun náà ni wọ́n máa rọ́wọ́ tó arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mrs. Iyawo òun náà ni wọ́n rọ́wọ́ tó nígbà tí àwọn fọ́nrán fídíò kan tó bẹ̀rẹ̀ sí ní gba orí ẹ̀rọ ayélujára kan látàrí ohun tó ṣẹlẹ̀ yìí tó sì kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú débi wípé tí wọ́n fi wé pé kí ni arábìnrin ní rí ní ọbẹ̀ tí ó fi wà rọ̀wọ́ o. Ẹ wá gbọ́, lẹ́yìn ìgbà tí àwọn àjọ immigration tí wọ́n ti rọ́wọ́ tó arábìnrin yìí láti lè ṣe ìwádìí kúlẹ̀kúlẹ̀ àti láti lè fi ìyà tó tọ́ jẹ arábìnrin nítorí nǹkan tó bani nínú jẹ́ pọ̀ àti ohun tó lè dá ìrìn àjò ayé ènìyàn rú òun náà ló ṣe sí arákùnrin yìí o bó ṣe fa ìwé ìrìnnà rẹ̀ ya yìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọkọ rẹ̀ kò lè náǹfààní láti wọ orílẹ̀-èdè Europe mọ́? Mò ń bọ̀ ẹ̀nà jìnnà ẹ̀jẹ̀ ń ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ o gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe lọ. Nígbà tí wọ́n ń bi arábìnrin yìí léèrè ọ̀rọ̀ máa kúnlẹ̀ o rẹ́kẹrẹ́kẹ́. Arábìnrin Mrs. Iyawo òun náà ni ó padà sọ ọ̀rọ̀ jáde o gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé. Ó ní àwọn àti àwọn mọ̀lẹ́bí òun náà ni àwọn wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè Europe lẹ́yìn ìgbà tí wọ́n ti lò bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ní orílẹ̀-èdè Europe. Kódà arábìnrin Iyawo yìí òun náà ló ti jẹ́ gbajúgbajà ẹni tí máa ń ṣe àwọn fọ́nrán fídíò sórí ẹ̀rọ ayélujára TikTok tí máa ń ṣe pẹ̀lú ọkọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tí gbogbo àwọn ènìyàn tí wọ́n mọ̀ dáadáa táwọn eléèbó máa ń pè ní content creator. Ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ ajé Monday níyìí ó níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yànnàná ọ̀rọ̀ níbi tí arábìnrin ti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé. Ó ní ẹ wò ẹ má dá mi lẹ́bi o nítorí òun mọ̀ pé ìwà tóun wù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa dáhùn lẹ́bi ṣùgbọ́n òun fúnra ara òun lòun mọ̀ nítorí pé bí wọ́n tó kọ́ tó pé òun ní wèrè òun mọ̀ wípé ìwà tóun wù yìí gangan òun náà ni ìwà ẹ̀san nítorí pé arákùnrin yìí ló ti fi ojú òun ló ti fi wọn màbo kódà ó fi mú òun dánrin nígbà tí àwọn wà ní orílẹ̀-èdè Europe lọ́hùn-ún látàrí ọ̀rọ̀ òun náà. Nígbà tó kọ́kọ́ ń ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni arábìnrin yìí mà sọ wípé ẹ wò ó òun ò fẹ́ kí ó lọ sínú àwọn wàhálà tó pọ̀ jùlọ ni nítorí ẹ̀ gangan báyìí òun lòun ṣe wé pé káwọn kò lórílẹ̀‐èdè Europe kó tó di pé àwọn wá sí orílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé tóun bá gbé irú ìgbésẹ̀ yìí ní orílẹ̀‐èdè Europe ìyà tó pọ̀ náà ni yóò jẹ arákùnrin yìí o. Nígbà tí wọ́n ń bi í léèrè pé kí ló ṣẹlẹ̀ gangan ó ní ẹ wo ohun tó fa mokómoro òun náà ní wípé arákùnrin yìí ló ti fi ìyà tó pọ̀ jẹ òun àti àwọn ọmọ mẹ́ta tóun bí o tó sì jẹ́ wípé òun bá jìyà lọ́jọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ lọ́jọ́ ọ̀kẹ́rẹ́ pé bí sùn òun náà ló pọ̀ o tó sì jẹ́ pé òwúwà tó tọ́ àti tó dà báyìí sí òun. Ó ní arákùnrin òun gan làbá máa pè ní ọmọ mọ́mì àti ẹ̀gbọ́n sáwọn àbúrò ń ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣùgbọ́n ó kọ̀ ọ́ láti ṣe dáadáa sí òun. Ó ní àwọn mọ̀lẹ́bí ẹ̀ kọ̀ láti lè jẹ́ kóun jẹ ìgbádùn gbogbo ìlàkàkà àti ìlà lórí eléyìí tí òun ti ní pẹ̀lú rẹ̀ láti ìgbà tí ó ti ń fi ọwọ́ já jẹ lọ́tún àti lósìn kó tó di wípé ó wá ń rí ọwọ́ fi gbé e mú dáadáa lórílẹ̀‐èdè Europe wípé lóòótọ́ àti lódodo arákùnrin yìí ó ti bẹ òun wípé kódà ó ra fóònù iPhone fún òun láti lè bẹ òun kí òun lè fọwọ́ wọnú kóun lè jèbúrẹ́ lórí gbogbo ìwà burúkú tí ó ti wù sẹ́yìn sí òun ṣùgbọ́n ìyẹn 20 ọdún gbóná fẹlifẹli nínú òun ò gbàgbé o bẹ́ẹ̀ ni òun ò sì dáríjì bẹ́ẹ̀ lòun sì ń wò ó tóun sì ń ṣe kíni o tóun ń dọdẹ rẹ̀ lọ́tún àti lósìn. Nígbà tí wọ́n sọ wípé àwọn máa wá sórílẹ̀-èdè Nàìjíríà lòun wà pé àsìkò rẹ̀ o tóun máa gbẹ̀san lára arákùnrin yìí
nígbà tó dórílẹ̀‐èdè Nàìjíríà tàì dórílẹ̀‐èdè Nàìjíríà kódà wọn ti kúrò ní pápákọ̀ òfurufú eléyìí tí wọ́n ní wọ́n wà yìí o pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mẹ́ta yìí ó náà ni ó bá ní ó gba ìwé ìrìnnà ìyún pásípọ̀tù ti ọkọ rẹ̀ àfi fín-fà ló bẹ̀rẹ̀ sí ní fa ìwé ìrìnnà òun náà yá o wò ó àfi bí àlá lórí o níwájú ọkọ rẹ̀ níṣẹ́ lọkọ gan dúró tó ń wò lòun náà ṣe kódà àwọn tí wọ́n wà níbi agbègbè pápákọ̀ òfurufú ní ìpínlẹ̀ Èkó yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ní wípé bóyá arábìnrin yìí ó ti di alágànná ni o ṣùgbọ́n tó sọ pé òun ò di alágànná rárá o ṣùgbọ́n arábìnrin ti gbàgbé wípé bí wọ́n ṣe ní òfin ní orílẹ̀-èdè Yúróòpù òun náà làwa náà ní òfin lórílẹ̀-èdè Nàìjíríà ó ti fojú tẹ́ńbẹ́lú orílẹ̀-èdè Nàìjíríà wípé òun lè fìyà jẹ ọkọ òun tàbí òun lè wò pé kó ṣe ohun tó bá wù ú ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé àbámẹ́ta yún òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ní ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí nígbà tó sì di ọjọ́ àìkú Sunday tí ń ṣe àná yìí òun náà ní àtẹ̀jáde látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún àjọ ìṣúlọsíbọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yún Nigeria Immigration yún ọ́físà Kenneth Udo wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí rẹ̀ o láti lè ṣe ìwádìí àti ìtọpinpin ohun tó fa eléyìí nítorí pé ó tako òfin orílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jùlọ òfin ti immigration ti tọdún 2015 kódà àwọn sọ pé lábẹ́ òfin ìwà tó wòye òun náà ló ní ìjìyà tó gbópọn fún dáadáa o béèyàn bá wá ta fà sókè tó yódó borí ó ti gbàgbé pé bọ́ba yóò rí tọ̀hún wò ó kódà ọba ayé gan náà ti wá rí ó ti gbàgbé pé orílẹ̀-èdè wa Nàìjíríà báwa náà lófin a sì ná àwọn tí ń gbófinró lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí o èyí wá ló ṣẹlẹ̀ báyìí nígbà tí àwọn àjọ immigration tí wọ́n ti sọ pé àwọn ṣetán láti bá a ṣẹjọ́ nítorí ìwà tó wù yìí lábẹ́ òfin orílẹ̀-èdè wa Nàìjíríà pé ẹnikẹ́ni èèyàn kéèyàn kò gbọ́dọ̀ fa ìwé ìrìnnà orílẹ̀-èdè Nàìjíríà ya tàbí hùwà tí ò tọ́ pẹ̀lú ìwé ìrìnnà orílẹ̀-èdè Nàìjíríà bí ìgbà tó jẹ́ wípé ó fa orílẹ̀-èdè Nàìjíríà ya fúnra ara rẹ̀ ní báyìí o ṣèbó òun lérò pé òun fìyà jẹ ọkọ rẹ̀ ní ilé ẹjọ́ àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà fúnra ara wọn náà òun náà ti wá gbé ọ̀rọ̀ náà sókè báyìí ṣé kò wá tán bí béèyàn bá ṣẹ̀ ẹ́ tó bá sì ti bẹ́ẹ̀ gbìyànjú ó dákun kó fọwọ́ wọnú kó fi yèdénù bèlè ń tà sí ẹ̀yin tẹ́ ẹ ti jọ bímọ fúnra ara yín tẹ́ ẹ ti ń ṣohun rere nílẹ̀ yá àti lókè òkun wò ó ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ má gbàgbé ẹ bá wa share ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ ṣeun bẹ̀ tí ń wò wá o.